tó dé bá ẹgbẹ́ òṣèlú PDP kò tí ì dópin báyìí pẹ̀lú bí àwọn èèkàn ọmọ ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe ń kọ̀wé tí wọ́n sì ń fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ báyìí. Ohun tí ọ̀pọ̀ àwọn tó kọ̀wé fipò sílẹ̀ náà tí wọ́n máa ń sọ ni wípé ìjà tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP yóò máa ṣe ìdíwọ́ fún àwọn nínú ètò ìdìbò tó ń bọ̀. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP mẹ́ta láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n tún jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin ẹgbẹ́ òṣèlú náà ìmọ̀ ló máa kọ̀wé láti fi ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ báyìí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìní Najimudeen Oyèdèjì tó ń sojú fún agbègbè Ìṣẹ́yìn Ìtẹ̀síwájú Kájọlà àti Ìwájọwà, Adédèjì Ọlájídé àti Abbas Adigun tó ti fi ẹgbẹ́ náà sílẹ̀ pátápátá. Ìròyìn mà tó sọ wípé Anthony Adépọ̀jù tó ń sojú agbègbè Ìbàràpá àti Òjó Mákànjúọlá tó ń sojú agbègbè Ògoolúwa àti Sùúrùlérè ni wọ́n ní ìjà tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ńlọ́fà tí àwọn fi yẹ̀bá fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ní ọjọ́rú Wednesday ní gómìnà Ṣèyí Mákindé máa ṣe ìpàdé ìdánkọ́ńkọ́ nílé rẹ̀ pẹ̀lú àwọn aṣáájú àti àwọn tó ṣe pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APM tí wọ́n wá láti ìlú Àbújá. Àwọn olóṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì ń sọ wípé ìgbésẹ̀ láti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ó ní wọ́n yanjú níbi ìpàdé náà. Ìpàdé ọ̀hún tó wáyé ní Ìbàdàn ó mà jẹ́ apá kan lára àwọn àtúntò tó ń lọ lọ́wọ́ láàrin àwọn olóṣèlú ṣáájú ètò ìdìbò àpapọ̀ ti ọdún 2027. Tẹ́ ò bá gbàgbé, gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed ó ti ṣáájú fi ẹgbẹ́ òṣèlú PDP náà sílẹ̀ tó sì kù gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan nínú ẹgbẹ́ òṣèlú náà. Àmọ́ ṣá o, ọ̀pọ̀ nínú àwọn tó fẹ́ díje dupò nínú ẹgbẹ́ òṣèlú PDP ló ti kọ̀wé fi ẹgbẹ́ náà sílẹ̀ tí wọ́n sì lọ sínú ẹgbẹ́ òṣèlú APM. Nínú wọn ni Shina Pella, Olúfẹ́mi Àjàdí, Akeem Ọlátúnjí, aṣojú ọmọ ẹgbẹ́ òṣèlú tó pọ̀ jùlọ nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́, Sanjọ́ Ọ̀nàọlápọ̀ òun náà wà lára wọn. Ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 2026 yìí ó ní fífi orúkọ àwọn olùdíje fún ètò ìdìbò ọdún 2027 gẹ́gẹ́ bí àjọ INEC bó ṣe fi léde ó ní yóò dópin pẹ̀lú bí àwọn kọ̀ọ̀kan nínú ilé asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe ń kọ̀wé fipò sílẹ̀. Ó ṣeéṣe kí àwọn tó kù tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP náà kí wọ́n lọ sínú ẹgbẹ́ òṣèlú APM, ìyẹn gẹ́gẹ́ bí àwọn onímọ̀ nípa ètò òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. Àánú Ọlọ́run Ọba yóò wá èmi àti yín rí. A kú ìsinmi òpin ọ̀sẹ̀.